Ẹ kú àsìkò yìí ẹ̀yin èèyàn wa, mo tún dé ní òní. Láì ní gbára wa lásìkò, àkórí iṣẹ́ wa ní ọjọ́ tòní yìí ni ọ̀rọ̀ arọ́pò orúkọ. Tí ẹ kò bá gbàgbé ní fídíò tí a ṣe sẹ́yìn, a sọ̀rọ̀ nípa ìsọ̀rí ọ̀rọ̀ nínú èdè Yorùbá. Mo kọ àwọn ìsọ̀rí ọ̀rọ̀ náà. Ní eléyìí tí a mú ọ̀rọ̀ orúkọ ń bẹ ní fídíò tí ó kọjá. Ní èní yìí, a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ arọ́pò orúkọ tí a mọ̀ sí pronoun ní èdè Gẹ̀ẹ́sì. Pronoun. Ẹ jẹ́ kí a wá wo oríkì ọ̀rọ̀ arọ́pò orúkọ nínú èdè Yorùbá. Ìyẹn definition of pronoun in Yoruba Language. Ọ̀rọ̀ arọ́pò orúkọ ni a lè lò dípò ọ̀rọ̀ orúkọ tàbí àpólà orúkọ. Ọ̀rọ̀ arọ́pò orúkọ ni a lè lò dípò ọ̀rọ̀ orúkọ tàbí àpólà orúkọ. Ìyẹn ni wípé ibi tí a bá ti lè rí ọ̀rọ̀ orúkọ, a lè rí ọ̀rọ̀ arọ́pò orúkọ níbẹ̀ pẹ̀lú. Eléyìí fi yé wa wípé ibi tí a bá kọ orúkọ èèyàn sí, tàbí orúkọ ẹranko, tàbí orúkọ nǹkan, a lè fi ọ̀rọ̀ arọ́pò orúkọ rọ́pò rẹ̀ dípò pé kí a lo orúkọ nǹkan tí à ń sọ̀rọ̀ lé lórí. Ìyẹn ni pé a lè rọ́pò ọ̀rọ̀ orúkọ, a lè fi ọ̀rọ̀ arọ́pò orúkọ dípò ọ̀rọ̀ orúkọ. So maybe to avoid repetition of names, you can use pronoun to replace noun. Ẹ jẹ́ kí a wo àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ arọ́pò orúkọ tí a ní. Bí àpẹẹrẹ, mo máa fún wa ní àpẹẹrẹ ọ̀rọ̀ orúkọ. A máa wá fi ọ̀rọ̀ arọ́pò orúkọ dípò rẹ̀. Ẹ máa bá mi ká lọ. Adé jẹ iṣu. Adé jẹ iṣu. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé Adé ọ̀rọ̀ orúkọ ni Adé. Iṣu náà ọ̀rọ̀ orúkọ ni. Adé ó jẹ́ orúkọ ènìyàn. Iṣu ó jẹ́ orúkọ nǹkan. So ara àwọn orúkọ oúnjẹ nílẹ̀ Yorùbá ni iṣu jẹ́. Adé jẹ iṣu. Jẹ tó wà bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ìṣe ni, ṣùgbọ́n mi ò tí ì ní mẹ́nu lọ síbẹ̀ yẹn nítorí pé àìtí ṣe ọ̀rọ̀ ìṣe. Ọ̀rọ̀ orúkọ àti arọ́pò orúkọ tí mò ń ṣe lọ́wọ́ náà ni àṣìṣe. Adé jẹ́ orúkọ ènìyàn. Iṣu náà sì jẹ́ orúkọ oúnjẹ kan. Adé jẹ iṣu. Ẹ jẹ́ kí a wá wo àpẹẹrẹ lẹ́ẹ̀kejì. Ó jẹ iṣu. Ó jẹ iṣu. Ó tó wà níbi ọ̀rọ̀ àkọ́kọ́ yìí, a ti fi dípò Adé. A ti yọ Adé kúrò ńbẹ̀, a ti fi ó síbi ibẹ̀. Ó yẹn ó túmọ̀ sí pé Adé gangan ni à ń bá sọ̀rọ̀. Ó túmọ̀ sí pé Adé gangan ni ó wà ní ipò ó yẹn. Ó jẹ iṣu. Ṣé wọn pé iṣu náà ọ̀rọ̀ orúkọ ni? Ẹ jẹ́ ká wá yí òun náà padà sí ọ̀rọ̀ arọ́pò orúkọ. Ó jẹ ẹ́. Ó jẹ ẹ́. Ó jẹ ẹ́ tó wà níbi ibẹ̀ yẹn, tó wà ní ìparí ọ̀rọ̀ yìí, a fi rọ́pò iṣu ni. Iṣu gangan ni ó wà ní ipò tí yìí wà, ṣùgbọ́n a fẹ́ fi ọ̀rọ̀ arọ́pò orúkọ dípò iṣu, la fi lo ẹ́. Ó jẹ ẹ́. Ó jẹ ẹ́. He ate it. Ó jẹ ẹ́. Ǹjẹ́ àlàyé mi yé wa? Ṣé ẹ̀ ń bá mi ká lọ? Tí a bá wá wo bí àpẹẹrẹ alákọ̀ọ́kọ́, ó ni ó rọ́pò Adé, ṣùgbọ́n ní àpẹẹrẹ ẹlẹ́kejì, ẹ ni ó rọ́pò iṣu. Ẹ jẹ́ kí a wá bọ́ sí àbùdá tí a fi lè dá àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ mọ̀. Ways by which we can identify pronoun. Àbùdá tí a fi lè dá àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ. Ní alákọ̀ọ́kọ́, ó lè jẹ́ gígùn tàbí kúkúrú. Ọ̀rọ̀ arọ́pò orúkọ lè jẹ́ gígùn tàbí kúkúrú. Ìyẹn ní alákọ̀ọ́kọ́. A máa ṣe máa mẹ́nu bà àwọn àbùdá ẹlẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n lè jẹ́ gígùn tàbí kúkúrú. Ẹ fi yẹn sí ọwọ́ àlàáfíà yín. Wọ́n lè tọ́ka sí ẹni. Ìyẹn ẹlẹ́kejì. Wọ́n lè tọ́ka sí ẹni, bíi ẹni kìíní ni, àbí ẹni kejì, àbí ẹni kẹta. That is first person singular, second person singular, then third person singular. Ẹlẹ́kẹta bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ arọ́pò orúkọ lè tọ́ka sí ẹyọ tàbí ọ̀pọ̀. Ó lè tọ́ka sí ẹyọ tàbí ọ̀pọ̀. That means pronoun can either be singular or plural. Ó lè jẹ́ ẹlẹ́yọ tàbí ọlọ́pọ̀. Ìyẹn ẹlẹ́kẹta. Ẹlẹ́kẹrin nínú àbùdá tí a fi lè dá ọ̀rọ̀ arọ́pò orúkọ mọ̀ ni pé wọ́n lè wà ní ipò olùwà tàbí ipò àbọ̀. Olùwà túmọ̀ sí subject, àbọ̀ túmọ̀ sí object. Ìyẹn olùwà subject, ẹni tó ṣe nǹkan. Àbọ̀ object, ẹni tí a ṣe nǹkan fún. Ẹlẹ́karùn-ún bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ arọ́pò orúkọ lè ṣe iṣẹ́ ìní. That means a pronoun can also be personal pronoun.
ìyẹn bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa wá mú àwọn àbùdá yìí ní ọ̀kọ̀ọ̀kan. Alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé wọ́n lè jẹ́ gígùn tàbí kúkúrú. Ẹ jẹ́ kí a wá wo àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ kúkúrú. Ẹ mọ̀ pa ní pé ó lè jẹ́ gígùn tàbí kúkúrú. So a fẹ́ mẹ́nu bà kúkúrú ní àsìkò yìí. Ọ̀rọ̀ arọ́pò orúkọ kúkúrú, òun ni àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ tí ìwọ̀n wọn jẹ́ sílébù kan péré. Tí ẹ kò bá gbàgbé ní fídíò tá a ti ṣe sẹ́yìn lọ́hùn, a sọ̀rọ̀ nípa sílébù pé sílébù ni ègé ọ̀rọ̀ tí èémí lè gbé jáde lẹ́ẹ̀kan ṣoṣo. Sílébù ni ègé ọ̀rọ̀ tí èémí lè gbé jáde ní ẹ̀ẹ̀kan ṣoṣo. A dẹ̀ ní ọ̀rọ̀ onísílébù kan, ọ̀rọ̀ onísílébù méjì, ọ̀rọ̀ onísílébù mẹ́ta, ọ̀rọ̀ onísílébù mẹ́rin àti bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nínú èdè Gẹ̀ẹ́sì náà ni ó ṣe wà nínú èdè Yorùbá. Àwa ẹ jẹ́ kí ṣé àlàyé sílébù ṣé ó yé yín? Mo tún mú wa padà lọ sí sílébù tí a ṣe sẹ́yìn lọ́hùn. Ẹ jẹ́ kí a wá wo àpẹẹrẹ ọ̀rọ̀ arọ́pò orúkọ kúkúrú tí a ní. Bí àpẹẹrẹ mo, ẹ rí pé sílébù kan ni. Èémí wa ó gbé jáde lẹ́ẹ̀kan, mo. O, arọ́pò orúkọ kúkúrú mi náà tún nìyẹn. O, ṣé ẹ rí pé ìyàtọ̀ wà láàrin o àti o? Àmì ohùn tó wà lórí wọn ó yàtọ̀. O, àmì àárín ló wà ńbẹ̀, kò sí àmì kankan ní orí rẹ̀. Ó ní àmì òkè. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni nǹkan tí méjèèjì túmọ̀ sí, ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtumọ̀ àwọn méjèèjì. Àpẹẹrẹ ọ̀rọ̀ arọ́pò orúkọ kúkúrú kan náà nìyẹn. Àpẹẹrẹ mi nìyẹn. Wọ́n, ọ̀rọ̀ arọ́pò orúkọ kúkúrú mi náà tún ní ìyẹn. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ kí a tún wá mú àbùdá tí a fi lè dá arọ́pò orúkọ ẹlẹ́ẹ̀kejì mọ̀. Ìyẹn ni pé ó lè tọ́ka sí ẹni kìíní, ẹni kejì, ẹni kẹta, first person singular, second person singular and third person singular. Ẹni kìíní ni ẹni tí ó ń sọ̀rọ̀, olùsọ̀rọ̀. Ẹni kejì ni olùgbọ́. Ẹni kejì ìyẹn ni olùgbọ́. Ẹni kẹta ni ẹni tí kò sí níbí, ẹni tí à ń sọ̀rọ̀ fún kò sí níbí bí. Ìyẹn ni pé wọ́n lè tọ́ka sí ẹni tàbí ohun tí kò sí ní ìtòsí, nǹkan tàbí ẹni tí kò sí ní ìtòsí. Ìyẹn à ń bá ẹnìyẹn with third person singular, that is absentee, someone that is not around. Wọ́n tún lè jẹ́ ẹyọ tàbí ọ̀pọ̀, singular, plural. Ìyẹn àti bọ́ sí orí àbùdá ẹlẹ́kẹta. Wọ́n lè jẹ́ ẹyọ tàbí ọ̀pọ̀. Mo máa ya àtẹ arọ́pò orúkọ kúkúrú fún wa ní gbogbo nǹkan tí a ti ṣàlàyé síwájú yìí, ní ipò ẹnì kíní, ipò ẹnì kejì, ipò ẹnì kẹta, níbi ẹyọ tàbí ọlọ́pọ̀. Nǹkan tí a mọ̀ sí àtẹ ní èdè Yorùbá ni pé tables. So bí gbàtà bá ya tables ní èdè Gẹ̀ẹ́sì, òun ni àtẹ tí mo gbà lérò bíbí. Àtẹ arọ́pò orúkọ kúkúrú. Ẹ jẹ́ kí n wá ṣàlàyé bí mo ṣe ya àtẹ náà. Ẹ rí i pé níbi àtẹ tí mo yà yìí, ó ní rows, ó dẹ̀ ní columns. Ẹ rí i pé níbi rows alákọ̀ọ́kọ́, mo ya tí ẹ bá rí àtẹ yìí, ó ní rows mẹ́ta, ọ̀nà mẹ́ta ni mo pín sí. Ẹni, olùwá, àbọ̀. Ẹni, olùwá, àbọ̀. Níbi kọ́lọ̀mù ẹni, rows ibẹ̀ a ní ẹnì kíní, ẹnì kejì, ẹnì kẹta, that is first person singular, second person singular, then third person singular. Tí ẹ bá wo role ẹlẹ́kejì, olùwà ló wà ńbẹ̀, ìyẹn subject. Olùwà yẹn mo tún wá dáhùn sí méjì, ẹyọ wà, ọ̀pọ̀ wà. Ìyẹn ni pé a rí singular fún subject, we have singular for the subject, and also we have the plural form. We have it in its singular form, we also have it in its plural form. Ẹyọ, ọ̀pọ̀. Ní abẹ́ àwọn ẹyọ arọ́pò orúkọ kúkúrú, a ní mo, o. Níbi tí ọlọ́pọ̀, a, ẹ, wọ́n. Níbi role ẹlẹ́kẹta, mo tún dá yẹn náà sí méjì. A ní in its singular form and in its plural form. Ẹyọ, ọ̀pọ̀. Níbi abẹ́ ẹyọ mọ́kọ́, mi, ẹ tàbí ọ. Ẹlẹ́kẹta ń bẹ ní i. Ẹ jẹ́ kí a bọ́ síbi tọlọ́pọ̀ ọ̀rọ̀. Wa, ìyẹn wa, us, wa. Yín, you. Wọn, them. Ẹ jẹ́ kí a wá mú lò nínú gbólóhùn kí a fi lè rí pé àwọn nǹkan tí à ń sọ yìí ó yé wa yékéyéké. Ẹ jẹ́ kí a ṣàfihàn wọn nínú gbólóhùn.
àfihàn alákọ̀ọ́kọ́ bíbí ni mo rí ọmọ náà ní ojú ọjà. Mo rí ọmọ náà ní ojú ọjà. I saw the child at the market square. Mo rí ọmọ náà ní ojú ọjà. Mo alákọ̀ọ́kọ́ yẹn ẹ yóò rí wípé ní abẹ́ olùwà ni ó wà, ìyẹn subject, ẹni tó ṣe nǹkan, the doer or olùsọ̀rọ̀, àbí báwo ni ká ṣe sọ, olùsọ̀rọ̀, ẹni tó ń sọ̀rọ̀, ẹni tó ń sọ̀rọ̀. Ní abẹ́ ẹyọ a rí mo ìyẹn túmọ̀ sí pé èmi, mo rí ọmọ náà ní ọjà. Mo rí ọmọ náà ní ojú ọjà. Àpẹẹrẹ ẹlẹ́kejì, o rí ọmọ náà ní ojú ọjà. You saw the child at the market square. You saw the child at the market square. Àpẹẹrẹ ẹlẹ́kẹta, ó rí ọmọ náà ní ojú ọjà. Ó ń túmọ̀ sí ẹni tí ò sí bíbí. He or she saw the child at the market square. Ẹ máa rí pé mo lo he or she. Nínú èdè Yorùbá a kò ní akọ tàbí abo fún àwọn ọ̀rọ̀ arọ́pò orúkọ yìí. Eléyìí tí a ń lò fún akọ náà ni a ń lò fún abo. What I mean is that in English language we have the feminine and we have the masculine. But in Yoruba, the same pronoun is used for both gender. Ǹjẹ́ àlàyé mi yé wa lọ? Ẹ jẹ́ kí a tún wá bọ́ sí orí gbólóhùn ẹlẹ́kẹrin. A rí ọmọ náà ní ojú ọjà. Tẹ́ bá wo bí àtẹ tí mo yà, ẹ yóò rí pé ó ti bọ́ sí abẹ́ ọ̀pọ̀, ó ti bọ́ sí abẹ́ plural. A rí ọmọ náà ní ojú ọjà. We saw the child at the market square. Gbólóhùn ẹlẹ́karùn-ún, ẹ rí ọmọ náà ní ojú ọjà. Ẹ rí ọmọ náà ní ojú ọjà. You saw the child at the market square. Yẹn à ń lò fún ọ̀pọ̀, à ń lò fún plural náà nínú èdè Yorùbá. Ẹ rí ọmọ náà ní ojú ọjà. You saw the child at the market square. Ẹ jẹ́ kí a bọ́ sórí gbólóhùn tí ó kàn. Wọ́n rí ọmọ náà ní ojú ọjà. Wọ́n àwọn tí ò sí bíbí là ń bá sọ̀rọ̀. Those who are not here, we are referring to those who are not presently here. Wọ́n rí ọmọ náà ní ojú ọjà. They saw the child at the market square. Mo lérò pé bí mo ṣe ń ṣe àlàyé àwọn ọ̀rọ̀ yìí ṣe ń yé wa yékéyéké. Ẹ dákun torí Ọlọ́run, tí àwọn àlàyé mi ò bá yé yín, ẹ lọ sórí comment section. Ẹ tẹ ìbéèrè yín sí ibẹ̀. Go to the comment section, write your questions and I will answer it. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ kí a ṣe àfihàn àwọn arọ́pò orúkọ ní ipò àbọ̀. Ẹ má gbàgbé pé gbogbo eléyìí tá a ṣe lákọ̀ọ́kọ́ ní ipò olùwà ni, ìyẹn pé in the subject form, the subject of the sentence. Òun ni àwọn eléyìí tí a kọ́kọ́ ṣe. Eléyìí bá a ti fẹ́ bọ́ sí the object of the sentence. The object of the sentence. Bí a ṣe lè lo àwọn arọ́pò orúkọ ní ipò àbọ̀. Ẹ jẹ́ kí a mú àpẹẹrẹ alákọ̀ọ́kọ́. Adé rí mi. Adé rí mi. Ṣé mọ̀ pé Adé ọ̀rọ̀ orúkọ ni, ṣùgbọ́n a kò sọ̀rọ̀ nípa olùwà mọ́. Now we are discussing about the object. Adé rí mi. Mi tí ó wà níbẹ̀ yẹn ní ipò àbọ̀ ni ó wà. Tí ẹ bá wo alákọ̀ọ́kọ́ níbi àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ tí mo fi hàn bí, mo rí ọmọ náà ní ọjà. Mo ipò olùwà nìyẹn. Mi ipò àbọ̀. Ẹ máa fi àwọn àtẹ yìí bá ká lọ. Adé rí mi. Adé sọ mi. Adé rí mi. Àpẹẹrẹ ẹlẹ́kejì, gbólóhùn ẹlẹ́kejì. Adé rí ẹ. Adé saw you. Adé rí ẹ. Ẹ yóò rí pé mo tún fi ọ sí Adé rí ọ. Ìyẹn ó tún depend lórí àwọn ẹ̀yà èdè Yorùbá kan. You know that we have different tribes in Yoruba language. So, different tribes with different Yoruba language. Adé rí ẹ. Adé rí ọ. Adé rí. Adé saw him. Adé saw her. Adé saw it. Ìyẹn náà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló ń túmọ̀ sí. Ṣé àwọn pé mo sọ lákọ̀ọ́kọ́ pé there is no gender pronoun in Yoruba language unlike English language. Adé rí. Ìyẹn náà à ń lò fún akọ, à ń lò fún abo, a dẹ̀ ń lò fún nǹkan tí ò ní ẹ̀mí. Ní èdè English, ní èdè Gẹ̀ẹ́sì, we use it for for feminine, for masculine, then for non-living things. Adé rí. Adé saw him. Adé saw her. Adé saw it. Ìyẹn ni Adé rí. Adé rí wa. Adé saw us. Adé saw us. Adé rí wa. Ẹ yóò rí pé wa yẹn ó wà nípò àbọ̀ ọlọ́pọ̀.
Adé rí wa. Adé rí yín. Adé saw you. Yín, you, yín. Adé saw you. Adé rí wọn. Adé saw them. That means those who are not here, Adé saw them. Mo lérò pé àlàyé mi yé wa lọ bí mo ṣe ń tò lọ lẹ́sẹẹsẹ. Mi ò fẹ́ jẹ́ kí kíláàsì yìí gùn jù nítorí pé ọ̀rọ̀ arọ́pò orúkọ tí à ń ṣe yìí ó fẹ̀ lójú díẹ̀, ó complex díẹ̀. Kì í tí ń ṣe ibi tí ó parí sí ni ibi tí mo wà yìí o, ó ṣì wà níwájú. Ẹ jẹ́ kí n fi mọ ní ibi bí ẹ jẹ́ kí n fi mọ ní ibi tí ó bá di ní fídíò tí ó ń bọ̀ a ó máa tẹ̀síwájú. Mi ò fẹ́ kí àwọn fídíò yìí kí ó gùn jù kó lè rọrùn fún wa láti máa wò. I don't want the video's duration to be too long so that it will be more easier for us to go through the videos without stress. So in the next class, we will continue with the discussion of pronoun. Tó bá ti di fídíò tí ó ń bọ̀, a ó máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ arọ́pò orúkọ. Àbùdá mìíràn ni wípé ọ̀rọ̀ arọ́pò orúkọ lè dúró gẹ́gẹ́ bí ìní, that is personal pronoun. Personal pronoun. Mo tún ya àti ọ̀rọ̀ arọ́pò orúkọ kúkúrú gẹ́gẹ́ bí olóhùn. Olóhùn náà ni ìní. Àtẹ gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ni pé nígbà tá bá ya table nínú èdè Gẹ̀ẹ́sì, kì í ṣe table tí à ń gbé ìwé lé, tables like tables with rows and columns. Ẹ jẹ́ kí a wá wo àtẹ ọ̀rọ̀ arọ́pò orúkọ kúkúrú gẹ́gẹ́ bí olóhùn. Àtẹ tí mo yà yìí, mo ya àtẹ tó yẹ pé rows and róòlù méjì ni ó ní ẹni, ó dẹ̀ ní ìní. Ẹni yẹn ni ẹni kìíní first person singular, ẹni kejì second person singular, ẹni kẹta third person singular. Níbi ìní mo wá pín yẹn sí méjì, ẹyọ àti ọlọ́pọ̀, ẹyọ àti ọ̀pọ̀, ìyẹn singular and plural. Ẹ jẹ́ kí a wo ẹni kìíní ìmí, ẹni kejì ìrẹ, ẹni kẹta ìrẹ̀. Ṣé rí pé àmì ni ó jẹ́ kí ìrẹ àti ìrẹ̀ kó yàtọ̀? Ìrẹ dòre, ìrẹ̀ redò. Ẹ jẹ́ kí a bọ́ sí ti ọlọ́pọ̀. Ìwà, ìyín, ìwọ̀n. Ẹ jẹ́ kí a wá wo ìjẹyọ wọn nínú àpólà orúkọ. Igi mi. Ẹ yóò rí pé ìyẹn ó dá dúró, mo fi àmì ìsàlẹ̀ sí. Igi mi, igi ìrẹ, igi wa, igi yín, igi wọn. Tí ẹ bá ṣàkíyèsí, ẹ yóò rí pé i nìkan ni a lò ní bíbí. Bẹ́ẹ̀ náà ló ṣe wà fún gbogbo àwọn fáwẹ́lì tí ó kù. So the same way we did it here, it is also applicable to other vowel sounds depending on what ends the word. What ends the subject. Ẹ jẹ́ kí a wá wò nínú gbólóhùn. Adé rí aṣọ mi. Ẹ yóò rí pé aṣọ mi la lò ní bíbí torí pé aṣọ ló parí aṣọ. Wọ́n la fi lo fáwẹ́lì Adé rí aṣọ mi. Adé rí ilé rẹ̀. Ẹ yóò rí pé ilé ló parí ẹ̀. Yẹn náà ni a wá fi ṣe ẹyọ ìní. Adé rí ilé rẹ̀. Adé rí owó rẹ̀. Owó, ẹ yóò rí pé ó ló parí owó. Adé rí owó rẹ̀. Wọ́n la fi lo o rẹ̀. Náà fi lè lo ìrẹ́ tí a lò ní inú àtẹ tí a yà síwájú yìí. Adé rí owó rẹ̀. Adé rí ẹsẹ̀ wa. Ẹ yóò rí pé ẹsẹ̀ ló parí ẹsẹ̀ ni mo fi lo ẹsẹ̀ wa. Adé rí ẹsẹ̀ wa. Adé rí àga yín. Àga yín a ló parí àga ni a fi lo ayín. Adé rí àga yín. Adé rí ẹ̀wù wọn. Adé rí ẹ̀wù wọn. Ẹ̀wù, ẹ yóò rí pé u ló parí ẹ̀. Ẹ̀wù wọn. So that is why I said it is applicable to all vowel letters. Kò ní ju báyìí lọ ní ẹni. A ó máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ arọ́pò orúkọ gígùn tí ó bá di fídíò tí ó ń bọ̀ kí fídíò náà má bàa gùn jù. Ire o.